Auzubillahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. You are welcome back. This is the continuation of the last one there. Tí mo parí pé tí obìnrin Ànábì Muhammad sallallahu alaihi wasallam sọ wípé tí obìnrin bá ń ṣe nǹkan oṣù ẹ̀ lọ́wọ́ tó dẹ̀ jẹ́ pé ọkùnrin tó lè mára dúró ni pé nǹkan tó bá láti waste ẹ̀ désàlẹ̀ kò yẹ kó súnmọ́ dípò tí wọ́n sọ pé àwọn ṣe ìbálòpọ̀, àmọ́ láti waste dókè ó lè fọwọ́ kan ibẹ̀ yẹn, àmọ́ pé wọ́n bára wọn lò pọ̀ yẹn Ọlọ́run ti sọ wípé òun ò fẹ́ ìbálòpọ̀ ọkọ àti ìyàwó nígbà tí obìnrin bá ń ṣe nǹkan oṣù. So mo fi parí ti ibẹ̀ yẹn. So but the main thing tí mo padà wá ṣe ní ìbàyẹn ni pé èèyàn kan wá further ask pé tó adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé ẹ̀sìn Ìsìlámù ò kọ kí ọmọ báyàwó rẹ̀ ṣeré kó tó di pé wọ́n ṣe ìbálòpọ̀ gangan. Ó ní òun dúpẹ́ lọ́wọ́ yẹn pé àmọ́ tíyàwó òun tó bá fọmọ lọ́mú ṣe é mọ̀ pé èèyàn kan ti béèrè lọ́wọ́ mi nígbà yẹn pé ìgbà wo ni òun lè súnmọ́ ìyàwó òun ní tó bá bímọ tán ṣe èèyàn kan ti béèrè níjọ́ yẹn. Èèyàn kan náà tó wá fọ́dà sọ bẹ́ẹ̀ pé ṣé tíyàwó òun bá fún ọmọ lọ́mú ní Islam ṣé àrámù ni kóun fọwọ́ ṣeré níbẹ̀ àbí kóun fẹnu síbẹ̀. Ó ní ṣé àrámù ni, understand? Bẹ́ẹ̀ èmi mọ̀ pé èèyàn tó béèrè question yẹn ó kàn fẹ́ tún gbọ́ nǹkan tí mi fẹ́ sọ ni. Nǹkan tí mi fẹ́ sọ láàrin yẹn ní ti tí àwa mọ̀ ni pé kò sí nǹkan tó bàjẹ́ níbẹ̀. Àrámù kọ́, ẹ̀ṣẹ̀ kọ́, nǹkan tó dáa ni, súnà ni pé kíyàn bá ìyàwó rẹ̀ ṣeré lẹ́yìn ìgbà tí gbogbo nǹkan tó ń jẹ́ postnatal bleeding yẹn tó ti lọ. Láti tí wọ́n bá bímọ tán bleeding yẹn tó ti tán tó bẹ̀rẹ̀ ti bẹ̀rẹ̀ ẹ̀hún. Ẹ̀pẹ́ ìgbà yẹn ó máa fún ọmọ lọ́mú, mílìkì ó dẹ̀ máa jáde níbi ọmú rẹ̀. Ó ní ṣé òun lè mú nígbà yẹn. Kò sí nǹkan tó bàjẹ́ bẹ́ẹ̀, ó lè fi ṣeré, ó lè mú, àmọ́ omi yẹn ò gbọ́dọ̀ wọ, mílìkì ò gbọ́dọ̀ wọ ẹnu ẹ̀. Mílìkì ò gbọ́dọ̀ wọ ẹnu ẹ̀ because Islam ti sọ wípé maximum tí ọmọ lè mu ọmú dà ó ní 2 years. Nígbà tí wà àgbàlagbà bá wá mu ọmú ibo ni ká kọ́ sí. A lè sọ òpè yẹn ní haram because kò sí nínú Al-Qur'an pé tí yẹn bá mu ọmú ìyàwó ẹ̀ pé ẹ̀ṣẹ̀ ni. Àmọ́ Ọlọ́run ti sọ wípé maximum 2 years lórí ọkùnrin gbọ́dọ̀ mu ọmú dà. Nígbà tó bá mu omi ọmú ní adult kí la fẹ́ pè yẹn? A máa pè yẹn ní makrum tarimin. Kò kí ń ṣe ẹ̀ṣẹ̀ at that particular time but continuous act of it ó máa jẹ́ sin. Nítorí pé kí ni, at what benefit, at what value, why are you doing it? So ìdí ẹ̀ o lè bá ìyàwó rẹ̀ ṣeré o, àmọ́ èmi ò bá ní ẹ fi ọmú yẹn kalẹ̀, ẹ má mọ̀ ọmú dípò tó ẹ má mọ̀ ọmú ní táàmù yẹn tí ìyàwó yín fún ọmọ lọ́mú dípò tí mílìkì ó dà sí ẹnu àgbàlagbà. Ẹ fi kalẹ̀ fún ọmọ tó yẹ kó mú. Nǹkan tẹ́ bá ti fì lára yín pé kò wà òkè ẹ mọ̀ ṣe. Àmọ́ èèyàn kan tó wá ń béèrè nínú àdìtì kan, èèyàn kan sọ nínú àdìtì kan pé èèyàn kan jáde ó sọ wípé ìgbà tó yàwó ń fún ọmọ lọ́mú tí ọmú yẹn ní problem láti sòsè ẹ̀fígbà kan gbà mí wà tó yẹ pé èèyàn bá fún ọmọ lọ́mú ọmọ ò ní mu ọmú kan tó jẹ́ pé ọmú yẹn máa wá di pé ó wá sáwà. No matter àwọn kan tẹ́ bá ṣe ọmọ yẹn ò ní mu ọmú yẹn máa wá di pé ó wá tóbi síbẹ̀, ó máa wá fún obìnrin yẹn ní pains. So èèyàn yẹn wá nínú àdìtì yẹn ọkọ yẹn wá béèrè pé ṣé pé òun mu ọmú òun ẹ̀pẹ̀ nígbà yẹn. Ìyẹn answer tí wọ́n give nígbà yẹn wọn ò sọ bó ṣe ẹ̀pù obìnrin yẹn bóyá ó dà àbí kò dà, wọn ò sọ. Àmọ́ nǹkan tí wọ́n sọ tá a rí kà ní pé wọ́n mú arákùnrin yẹn dìde, wọ́n wá sọ wípé ṣé ó jọmọ ọdún 2 tó máa fi máa mú. Àmọ́ èmi wọ́n fi àsìkò yìí tí wọ́n á sọ fáwọn tó ń gbọ́rọ̀ mi pé in case tíyàwó yín bá nírú such problem tó yẹ yín tí ọmọ mi yẹn bá ti dry ó ti tán yẹn fresh one àti máa jáde tó yẹ yín ẹ kọ́kọ́ force kí ọmọ yẹn mọ ọmú yẹn. Tí ọmọ yẹn ò bá wá mọ ọmú yẹn ẹ press ẹ pẹ̀lú warm water. Èmi mọ̀ pé ó sì lè difficult, àmọ́ tí ò bá wá ṣe aspirin ẹ lo aspirin
ẹ bá lọ sí chemist ní ìjọba sọ pé aspirin, you understand, ẹ bá mu aspirin yẹn á jẹ́ kó mu yẹn omi ọmú yẹn kó ètè gbẹ, á jẹ́ kó omi ọmú yẹn tó ti gbẹ. Àwọn ọmọdé mọ̀ mú because sẹ́yìn kan bá test ẹ̀, you understand, it's according to what you heard now that is not even okay, right? If you can test it pé nǹkan tó mọ̀ mi ti ẹ̀ mú yìí jẹ́ tí ẹ̀ wò báwo ló ṣe ń reject ẹ̀ rí kó sour. So èèyàn tó bá ti wá fine, bí wọ́n ṣe sọ fídíò yẹn ọ̀pọ̀lọpọ̀ mọ́ o, èèyàn tó bá wá fine ara ẹ̀ pé ó ti mú rí, ó ní pé kó túbá kó ní astaghfirullah, kó túbá sincerely, ṣó yẹ yín, kó túbá and that is all. Àmọ́ tí ó bá di pé Ọlọ́run mọ̀ mú wa, tí ìyàwó tó bá fẹ́ múyàn, tó bá jẹ́ pé sharia court ni, tó bá gbérò ẹ̀ṣẹ̀ báyìí lọ sí sharia court yẹn máa judge ẹ̀, ó dẹ̀ wà punishable. Àmọ́ repentance náà ni pé kíyàn túbá pátápátá, kíyàn túbá kó dẹ̀ mọ́ ṣe mọ́. Ó kàn dàbí ẹni pé o mọ̀ pé gossip ẹ̀ṣẹ̀ ni, understand? Ọlọ́run ti sọ nípa gossip, understand? Kó wá mọ̀ ṣe, ó mọ̀ pé tó bá ti pọ̀ jù náà ó ti bọ́ sí nǹkan mi, so eléyìí o lè báyàwó rẹ̀ ṣeré lọ mú, àmọ́ omi ọmú yẹn ò gbọ́dọ̀ kàn ẹ́ ní ẹnu, tó bá kàn ẹ́ lẹ́nu a jẹ́ pé o mọ̀ọ́mọ̀ wàá dẹ̀ sọ fọ́lọ́run pé o túbá, wàá dẹ̀ túbá lọ́dọ̀ Ọlọ́run. Ìwọ ìyàwó tó yẹ bímọ tán tí ọmọ pọ̀ tó ń dùn ẹ́, you understand, tí ẹ̀ rí nǹkan ṣe tí ẹ bàbà tí ọmọ sì kọjálẹ̀ kó òun mú mọ̀, tí ẹ mọ̀ fọ́ọ̀sì ẹ̀ fún ọmọ, àtúbàtẹ̀ wá tiẹ̀ fọ́ọ̀sì ọmọ yẹn fún gan, you understand, ó possible kò tẹ́ ò ní gbà gan, ọmọ yẹn ò ní gbà, kò ní gbà, ọmọ tó mọ̀ kan tó dáa ò ní gbà. Ẹ wá aspirin máa jẹ́ kó tètè gbẹ, tó bá gbẹ ìmí máa jáde, yes, tó bá ti ń jáde yẹn kan wàá mọ̀, tó bá ti ń relieve ìwọ náà wàá mọ̀ kí ní ìyá padà sí, ó máa kéré, o lè wá mọ̀ ẹ̀ para rẹ bí a kò wá wọ́n aṣọ tó ẹ̀ kó mọ̀ fi tẹ̀, ó tún mọ̀ bẹ́ẹ̀ fèrè sí tẹ̀ tó dà kó lè tè kúrò bẹ́ẹ̀. Ẹ mọ̀ mú ọ̀pọ̀lọpọ̀ mọ̀ ṣe àwọn wọn ní it's not okay. Bye for now.